Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ọ̀rọ̀ lórí nǹkan mẹ́ta: sùúrù, ìwà àti ìtẹ́lọ́rùn. Sùúrù, ìwà àti ìtẹ́lọ́rùn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá ni wọ́n. Òun ni patience, habits and behaviours, if I'm not mistaken, àbí? Ṣebí gbogbo ọ̀rọ̀ tí bá ti ń sọ lórí program mi pátá tí ò bá ti yé ẹ, lọ tú òwe Yorùbá tó sọ̀rọ̀ nípa nǹkan tí mo sọ yẹn, o máa understand ọ̀rọ̀ mi. Yorùbá ní ìtẹ́lọ́rùn bàbá wà. Tí a bá ní sùúrù, sùúrù máa ń ṣe òkúta jiná. Ìwà lọba àwúre. Ẹni tó bá ní ìwà, ohun gbogbo ló ní. Ẹni tó bá ní sùúrù, onísùúrù ló ń jogún ayé. Gbogbo kò sí ọ̀rọ̀ tí à ń sọ ní ẹnu wa yìí tí ò ní òwe tí ò bá sọ nípa ẹ̀. Ṣé rí, ayé ti di ayé àkíyèsí. A ní láti ní àkíyèsí ní gbogbo nǹkan tí o bá ń ṣe ní ilé ayé. Whether you are a Muslim, you are a Christian, or you are a traditional person, bóyá traditional religion ló ṣe. Ṣé rí, sùúrù, ìwà àti ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn. Ṣé rí, tí ọkùnrin àtobìnrin tẹ́ bá jọ ń wà, bàbá ni o, ọmọ ni o, alábàágbé ni o, ìyàwó ẹ ni o, ọkọ ẹ ni o, àwọn ọmọ ẹ ni o, olùkọ́ ẹ ni o, akẹ́kọ̀ọ́ ni o, tí kò bá ti ní ìwà mẹ́tẹ̀ẹ̀ta, gẹ́gẹ́ bí ọ̀gá, gẹ́gẹ́ bí atukọ̀, ẹ máa ní problem. Ní ayé ìwáṣẹ̀, ní ayé pàṣẹbáyé, ọkọ lolórí orí aya. Àwọn òyìnbó amúnisìn, àwọn tó wá colonize wa, àwọn ló sọ àṣà wa di 50-50. Kí obìnrin máa rò pé ẹ̀tọ́ tó ní lèmi náà ní. Ibẹ̀ kọ́ ni mò ń sọ̀rọ̀ lọ́npa ẹ̀. Ẹ̀tọ́ tó ní lèmi náà ní, a dẹ̀ fẹ́ máa gbé ní ilé gẹ́gẹ́ bí ọ̀rẹ́, gẹ́gẹ́ bí ọkọtaya, gẹ́gẹ́ bí alábàágbé. Ṣé onítẹ́lọ́rùn? Ṣé ìwà tèmi bá tiẹ̀ mu? Àbí onísùúrù? Onísùúrù ló ń jogún ayé o. Sùúrù ò kí ń pọ̀jù àfi tí ò bá ní tó. Ọlọ́gbọ́n o, olóye o, a fẹ́ kán sí agbami ọgbọ́n, a fẹ́ kán sí agbami ọ̀rọ̀. Ọlọ́gbọ́n nìkan ni kó wẹdò. Ẹni tí ò bá ti níyà tó ní bàbá kó padà sẹ́yìn tí ò bá ti lọ́gbọ́n. Ṣé rí, sùúrù, ìtẹ́lọ́rùn àti ìwà mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn, tí a bá ti bá nínú ayé ọmọ ẹ̀dá kan, ẹnìyàn ò yẹ láti pè ní ènìyàn, kò yẹ ní ẹni ta lè pè ní ènìyàn láwùjọ. Tí ò bá ti ní sùúrù, tí ò ní ìwà, tí ò ní ìtẹ́lọ́rùn, o ò lè bẹ̀rù ẹni bẹ́ẹ̀ gbé. Ẹ lè jọ ṣe ọ̀rẹ́ yín, ìbálòpọ̀ yín, ìbáṣe yín kò lè dalẹ̀. Tí ìwọ bá wá jẹ́ ẹni tó ní sùúrù, tó jẹ́ ẹni tó ní ìtẹ́lọ́rùn, tó wá níwà, tó wá ń bá ẹni tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta ṣe, ẹ máa ní problem. Kí nìdí? Torí sùúrù tí wọ́n ní yẹn, kò sí bó bá ṣe lè bomi sùúrù yẹn fún tó, kò ní tó. Ìwà tó wò bóyá o ní yẹn, kò sí bó bá ṣe lè bọ̀ wá wù tọ́jú ẹ̀ tó, rubbish ló ń ṣe. Ṣé ń gbọ́? Rubbish ló ń ṣe. So word and opposite ni, kò lè papọ̀. Obìnrin tó fẹ́ máa bá gbé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀, obìnrin tó fẹ́ bá gbé gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà ẹ̀, obìnrin tó fẹ́ bá ìrìn àjò tí ò ń ṣe ìrìn àjò ọdún kan, ìrìn àjò ọdún méjì, ìrìn àjò gbére, ikú nìkan ló lè yà yín. Òṣùpá kọrin, ó ní ẹ jọ̀ọ́ ẹ má bínú, ní máa rántí orin yẹn, náà ọ̀rọ̀ tí mo sọ yẹn máa gbórin yẹn wá fún mi. Ṣé rí, àti obìnrin àti ọkùnrin, tí ìwọ bá jẹ́ ọkọ tó ní ìwà mẹ́tẹ̀ẹ̀ta, tí ìyàwó ẹ̀ ò bá ti ní, tó wá pé ẹ má wọrí, mo mọ bí ṣe lè handle ẹ̀. O lè handle ẹ̀ lóòótọ́, but nínú handling tó ń handle ẹ̀ yẹn, àìtó náà ló máa end ọ̀rọ̀ ẹ̀, àìmọ̀ṣe náà ló máa end ọ̀rọ̀ ẹ̀, àbùkù náà ló máa padà kàn. Because nígbà tí tó bá jẹ́ pé ọkùnrin náà ló fẹ́ bá rìnrìn àjò tí ò níwà, tí ò ní tẹ́lọ́rùn, tí ò tún ní sùúrù,
ẹ máa padà ní problem lọ́wọ́ pé àmọ́ àwọn rí owó ọwọ́ ẹnìkan mo need lóòótọ́ ò lè need owó ọwọ́ ẹ̀ bọ̀ tí ọmọ bá ti pa yín pọ̀ kí ló dé tí àwọn obìnrin ìsìn yìí àti àwọn ọkùnrin sì máa ń wò pé bébí màmá mi ni bébí fadà mi ni tọ́wọ́ bí fún ọ pé wò tí bá kọ̀ ti bímọ kan fún jàre kí n kò gbáwó ọwọ́ ẹ̀ kí n dẹ̀ bá tèmi lọ èròǹgbà ẹ nìyẹn àbí kí ni ìdùnnú ọkùnrin àtobìnrin tẹ pera yín lólùfẹ́ méjì tẹ wá gbéra yín lọ sí ilé ẹjọ́ tẹ gbéra yín lọ sí Òṣùpá ní àwọn tó Òṣùpá ní kí ló tó Òṣùpá yìí sápá mi lórí màá tún rántí inú Òṣùpá náà mo tún máa padà sí o ló máa rán mi létí ọ̀rọ̀ yìí o obìnrin àti ọkùnrin àwọn méjèèjì tẹ́ ń wò yẹn word and opposite ni wá láti òde ọ̀run àdẹ̀ lè ṣe ẹnìkan ò lè dáyé ṣe ẹ má lè káwọn òyìnbó wá amúnisìn gbá kó sọ fún yín pé you can do without a man can do without anyone you are lying no you can't tell me that o ò lè dáyé ẹ ṣe àwa náà ò lè dáyé wa ṣe àwa la wá mọ̀ pé nínú gbogbo wọn ẹranko wà ń bẹ̀ kìnìún wà ń bẹ̀ èèyàn rẹ̀ wà ń bẹ̀ èèyàn aburú wà ń bẹ̀ ìwọ ni kó wá ladílẹ̀ kó select wọ́n ní olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí bẹ́ẹ̀ ni olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí kí ni ìtumọ̀ ẹ̀ obìnrin tó fẹ́ sílé tẹ̀bẹ̀ sí ní pírọ́blẹ̀mù sí yìí láti ìgbà tẹ́ ti ń dọ̀rẹ́ láti ìgbà tẹ́ ti ń ṣe boyfriend and girl ló ti rí sign but ó fojú fò ní ò ní àkíyèsí ni ò ní àkíyèsí tó yẹ bá gbọ́ pé ọkọ pa aya aya pa ọkọ àbọ̀ fọ́ àwọn lójú àbọ̀ ní problem tọ́wọ́ bẹ̀rẹ̀ sí lu àwọn àlùbámákù mi ò ń kánú wẹ́n bẹ́ẹ̀ yẹn o ṣé dọ̀rẹ́ ṣe boyfriend and girlfriend ni kẹ́ tó fẹ́ra yín sílẹ̀ rẹ́bí tọkọtaya nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀sìn tó ń rí lójú ẹ̀ tẹ́jú tó ṣẹlẹ̀ nígbà ṣé ó ṣe ń rí ni ó ń dàbí fíìmù àbí mo sọ ní program lánàá pé díẹ̀díẹ̀ àlàbọ̀mù ń dẹ̀wù kò dún ní ó ń dò yìí ká ni ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ ọlọ́gbọ́n nìkan ló lè understand nǹkan tí mo sọ yìí olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí ọkọ tó gbé sílé ìyàwó tó gbé sílé ó ti rí sáìnì nǹkan tí ó jẹ́ ń ṣẹlẹ̀ láàrin yín báyìí tipẹ́ ò ní àkíyèsí ó fojú fò ni o ó fojú fò ni ọmọ ẹ náà tó di amúrọ̀bà lẹ́ni ọmọ ẹ tó di amúgbó lẹ́ni ọmọ ẹ tó di yahoo lẹ́ni ọmọ ẹ tó daṣẹ́wó lẹ́ni ọmọ ẹ tó di ó ti rí sáìnì yẹn láti kékeré ó mójútó ni àbí kó jẹ́ pé ìwọ kọ́ ló tọ́ ọmọ ẹ bẹ́ẹ̀ ni àìlákìyèsí ni Yorùbá ní pé nǹkan tó máa jẹ́ láti òun tó máa jẹ́ láyé láti òun ló ti gbé wá kò kí ń ṣe òwe yẹn nìyẹn o nǹkan tí ọmọ máa jẹ́ kò kí ń ṣe nǹkan tó máa jẹ sẹ́nu tẹ bá fẹ́ da òwe mọ́ra Yorùbá sọ pé nǹkan tó máa jẹ́ máa ń gbọ́ látọ̀run ṣùgbọ́n ọmọdé kò gbé fún dání irọ́ lẹ̀ ń pa ẹ má tú òwe sí wọ́n ní tí ọmọ máa jẹ́ kókó wọn pàtàkì tàn bẹ́ẹ̀ ni tó bá fẹ́ da nǹkan wúlẹ̀ máa ń tú òwe sí your own conducive way nǹkan tí Yorùbá sọ kọ́ nìyẹn o nǹkan tí ọmọ máa jẹ́ nílé ayé àtòdì ọ̀hún ló ti gbé wá kò kí ń ṣe nǹkan tó máa jẹ sí ẹnu ẹ̀ yìí nígbà tó bímọ tó bá fúdù lọ́wọ́ ẹ̀ ni tó bá chẹ́ẹ̀kì lọ́wọ́ ẹ̀ ni ó yá báwo lè gbé wá nǹkan tó máa jẹ́ nílé ayé ta wà yìí ó ti gbé wá látòdì ọ̀hún àìnáàkíyèsí ẹ̀ lọ́mọ ẹ̀ fi ìyàkọ́ tó yà yìí mo fẹ́ kọ́ ọmọ mi di dókítọ̀ mo fẹ́ kó di lọ́ọ̀yà fẹ́ kọ́ ọmọ mi máa dájọ́ fẹ́ kó dàbí ẹnjìnìá kìíní kan ọmọ mi ò lè jó ọmọ mi ò lè kọrin o tí yóò gbàgbà tá bá ti bímọ tó ti ń rákòrò tó ti ń rìn tó ti ń lọ́mọ kan ló máa ti máa rí nǹkan tọ́mọ yẹn máa jẹ ọmọ ìwọ tó bá bí náà ní lọ́mọ náà ó ti mọ̀ láti kéré ìwọ ló máa kàn jẹ́ pé no where you are going to is not the right way ó máa yẹ kàn tú ẹ̀ ọmọ yẹn tó ń jọ́bẹ̀ jẹ ọmọ yẹn tó ń fẹ́wọ́ ọmọ yẹn tó ń jí owó ẹ̀ láti ilé ó pariwo ẹ̀ síta òun bá bò ọmọ yẹn ń jọ́bẹ̀ jẹ òun bá bò ọmọ yẹn máa dé láti skul amú báyìí ní báyìí wálé amú pẹ́sù ní pàṣẹ wálé ọmọ yẹn kó ìwé méjì ló máa mú lọ skul ó máa mú mẹ́ta wá ó ní blé síta Yorùbá ní tí o bá dákẹ́ kára ẹni abáni dákẹ́ ọwọ́ tó bá ń dun ni yòókì fi sábẹ́ aṣọ pariwo ẹ sáráyé káráyé bẹ́ẹ̀ dá sí ọmọ yẹn wá dàgbà tó ń ṣe wá gbọ́dọ̀ sí ríwà tó ń wù yìí kò bá lọ́wọ́ bàbá ẹ̀ kò dẹ̀ bá lọ́wọ́ tèmi o kò bá lọ́wọ́ ẹ̀yin méjèèjì orí ẹ̀ ò pé bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n o olóye o nìkan tí ọmọ máa jẹ́ nílé ayé òde ọ̀run ló ti gbé wá kò ní nǹkan tó máa jẹ sẹ́nu ibẹ̀ kọ́ ni mo ń lọ à ń sọ̀rọ̀ nípa sùúrù ìwà àti tẹ́lọ́rùn bẹ́ẹ̀ ni
sùúrù, ìwà àti ìtẹ́lọ́rùn là ń sọ̀rọ̀ nípa ẹ̀. What an opposite ni. Tó bá ti bí ọmọ tí ọmọ yẹn ò bá ti ní ìtẹ́lọ́rùn, tí kò dẹ̀ ní sùúrù, tí kò dẹ̀ níwà, ara ẹ ló ti kó, má pretend. Tí kò bá dẹ̀ kó lára ẹ, is DNA, ẹ̀jẹ̀ máa ń rùn, ó lè jẹ́ gbé, but ìwọ lè correct ẹ. Àgùntàn làwọn ẹran yìí lọ́lọ́ jẹ́, àwa lolùṣọ́ àgùntàn àwọn ọmọ wa. Tí ọmọ ẹ bá di nǹkan gidi lé ní, wàá fọwọ́ sọ̀yà pé mi mo bí. Tó bá dẹ̀ di kejì náà, àlọ́ burúkú fẹ́ pàjẹ́ o, ẹni tó bá bímọ ọ̀ràn ló ń pọn o, kọ́mọ bá lè dáhùn láṣẹ ń sọ lórúkọ o. O ò lè bà orúkọ bàbá tèmi jẹ́ kọ́ pì ẹ mọ́ mi o. Òṣùpá ní àrínimọ́ni làkínimọ́ni. Ojú tì mí, ojú tọ̀rẹ́ mi ojú tì mí, olúwa rẹ̀ ojú tì. Bàbá mi lórúkọ, ẹbí mi lórúkọ, mi ò ní ṣe nǹkan tó máa bà orúkọ bàbá mi jẹ́ kọ́mọ bá lè dáhùn láṣẹ ń sọ lórúkọ. Ọmọ tó bá fẹ́ bà tiẹ̀ jẹ́, má lọ kọ́mọ má tó bá yá ọmọ má para ẹni. Kí ló ń ṣe ẹ̀yin èèyàn? Ẹni a ní láti máa ní àkíyèsí. Tó bá jẹ́ ọ̀rẹ́ ló ní ibi iṣẹ́, ní ilé ẹ̀kọ́, o gbọ́dọ̀ máa ní àkíyèsí. Àwọn ẹlòmíì dẹ̀ wá pé ọmọ mọ̀ ọmọ ń dẹ̀jà, ẹ̀mọ̀ túmọ̀ kí wọ́n dẹ̀jà. O mọ̀ pé ọ̀gá ẹ, ọkọ ẹ, ìyàwó ẹ, ẹ̀gbọ́n ẹ, àbúrò ẹ kò láìkí kọ báyìí, but o fẹ́ wájà ẹ̀, àwa dẹ̀jà. Tó bá wá ṣẹlẹ̀, tó wá bọ́ sí out of control, tí ẹ lè dààmú àwọn kan, ó dẹ̀ ti mọ̀. Yorùbá ní ẹni tá bá mọ̀ lọ́sàn-án, kí n gbéná wojú ẹ̀ lálẹ́. Yorùbá dẹ̀ ní ilẹ̀ tí ò bá tójú ẹni sú, òkùnkùn ẹ̀ ṣòro rìn. Ẹni tí o mọ̀, wọn bí ilé kan náà, wọn ò tọ́ ilé kan náà, o ò mọ̀ wá ẹ̀, o kàn dídé rí o dẹ̀ ń bá ṣe. Ní àkíyèsí. Ní ìjọ́ tó bá kọ́kọ́ máa rí èèyàn ní ayé yìí tó fẹ́ bẹ́ni yẹn dọ̀rẹ́, yálà ọkùnrin ni, yálà obìnrin ni, yálà ọmọdé ni, níjọ́ tó bá kọ́kọ́ múra, ìwà ẹ̀ gangan ló máa wù fún ẹ ní ọjọ́ yẹn, o kàn lè má lákíyèsí ni. Wọ́n máa tips of ìwà. Yorùbá ní èéfín níwà, kò ṣeé dáwọ́ bò, ìwọ lẹ̀ ń pa. O ò lè pretend, you can never pretend to be someone else. O ò lè máa parọ́ fún mi kó tún máa parọ́ fúnra ẹ̀, kò possible. Èèyàn méjì ò kí pàdánù rọ. Tí ẹni tá bá parọ́ fún ò bá mọ̀, ìwọ tó ń parọ́ máa mọ̀ kó ń parọ́. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ àgbà ni. O ò lè máa parọ́ fún mi kó tún máa parọ́ fún èèyàn méjì ò kí pàdánù rọ. Ọmọ tó bí, ìwọ fún ẹ mọ ọmọ tó bí, àìlákíyèsí ẹ ló máa fi di nǹkan tó dà lé ní. Ìwọ fún ẹ tó ń wò mí, kó tó dà lé ní àìlákíyèsí ara àti àìlákíyèsí àwọn òbí ẹni. Whether good or bad, kò bá dá fún ẹ jù báyìí lọ, kò bá dẹ̀ máa bàjẹ́ fún ẹ tó báyìí. Àwọn ẹnìkan wà, ìyá wọn tètè kú ní early age, alágbàtọ́ ló tọ́ wọn. Àwọn ẹnìkan wà, bàbá wọn àti ìyá wọn, wọ́n tètè fira wọn lẹ̀, ìyá ló tọ́, ìyá tí ò tí ì rówó jẹun. Ẹlòmíì wà, yes, you understand this kind of life. Like, mo sọ fún ẹ pé ìwọ ọmọ tí ọkùnrin nìkan bá dá tọ́, tọmọ yẹn bá dàgbà, life absent pé kò níyà, ó máa wọ̀n life ẹ̀, whether good or bad. Ọmọ tí obìnrin náà nìkan bá dá tọ́, tọmọ yẹn bá dàgbà, whether ọkùnrin lọmọ yẹn àbóbìnrin, life pé absent bàbá nínú ayé ọmọ yẹn ó máa wọ̀n nínú life ọmọ yẹn. Yes, I know what I'm saying. Yes, ẹ try, ẹ ní àkíyèsí gbogbo nǹkan. Ayélujára ó kún fún ẹ̀gbin, ó kún kàn fún nǹkan burúkú. Owó orí ẹ̀ lẹ̀ ń wò, ẹ fẹ́ gba láyàn, ẹ fẹ́ gba kinní kan, ẹ fẹ́ ṣe kinní kan. Ẹlòmíì wà tó pé Olódùmarè o. Olódùmarè ọba, Ọlọ́run ọba, kí ẹ o. Ẹ jẹ́ ká máa ní àkíyèsí. Ọ̀rọ̀ yìí máa gùn díẹ̀. Bẹ́ẹ̀ ni, ìwà, sùúrù àti ìtẹ́lọ́rùn ó máa gùn. Mò ń bọ̀, mi ò tí ì dé.